ẹ̀yin lólùfẹ́ mi gbẹ̀gẹ́dẹ́ ti gbiná o gbẹ̀gẹ́dẹ́ ti gbiná ẹ̀yin lólùfẹ́ mi ẹ pé iṣẹ́ àwò lórí ọ̀rọ̀ ọba Ifọ̀ ọba orílẹ̀ Ifọ̀ tí mo sọ fún yín lánàá tí mo mú information wá lánàá látàrí bàbá kan tí ó ń humiliate bàbá tó ń disgrace gbogbo yín náà lè gbọ́ voice note yẹn bí ó tẹ̀ jẹ́ pé mi ò play fídíò ẹ̀ fún yín bó ṣe ń disgrace bàbá yẹn tó ń fọ́ bàbá yẹn létí tó ń ṣe ìpè fún àwọn ọmọ ẹ̀ tó ń ṣe ìpè fún bàbá yẹn tó bá jẹ́ pé bí àwọn olórí wa bí wọ́n ṣe ń handle Nàìjíríà lélẹ́yìí mo nígbàgbọ́ pé Nàìjíríà á ti dáa jù báyìí lọ kudos fún bàbá wa gọ́vnà Dàpọ̀ Abíọ́dún bàbá Dàpọ̀ Abíọ́dún gbogbo àwọn ọmọ Nàìjíríà dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn ọmọ Ogun State wọ́n dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn ọmọ Ifọ̀ wọ́n dúpẹ́ lọ́wọ́ yín látàrí iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe lórí ọ̀rọ̀ yìí lánàá ńgbà tí mo gbọ́ wípé àwọn ìjọba ti wọ́n ti ń gbégbèsè lórí ẹ̀ mo ní bọ́ ṣe ń ṣe nìyẹn àlọ́ la máa gbọ́ a ò ní gbọ́ àbọ̀ but gẹ́gẹ́ bí ìròyìn tó tó mi lọ́wọ́ ní àárọ̀ yìí ẹ̀rín olùfẹ́ mi bàbá wa gọ́fúnà Dàpọ̀ Abíọ́dún tá a mọ̀ sí governor of Ogun State wọ́n ti gbé ìgbésẹ̀ tó ní agbára wọ́n ti gbé ìròyìn yẹn tó mi lọ́wọ́ pé immediately effect tí bàbá wa governor Dàpọ̀ Abíọ́dún tó gbọ́ ọ̀rọ̀ yẹn tó ń wo fọ́nrán yẹn ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ti yọ ọba yẹn kúrò lórí ìtẹ́ wọ́n kọ́kọ́ fún ní 6 months suspension gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe tẹ̀ mí lọ́wọ́ 6 months suspension ni wọ́n kọ́kọ́ fún ọba yẹn náà pé kókókó tiẹ̀ kọ́kọ́ kò lórí ìtẹ́ náà àwọn ò tiẹ̀ kọ́kọ́ fẹ́ gbọ́ pé ó pèrè ẹ̀ ní ọba bàbá Dàpọ̀ Abíọ́dún a dúpẹ́ lọ́wọ́ yín fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe gbogbo àwọn ọmọ Nàìjíríà wọ́n dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn ọmọ Ogun State wọ́n dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwọn ọmọ Ifọ̀ in general wọ́n dúpẹ́ lọ́wọ́ yín kò tán síbẹ̀ o ẹ jọ̀ọ́ ìròyìn yẹn wá fi tó mi lọ́wọ́ wípé kí ni nǹkan tí bàbá yìí ṣe gan tó fi dìsáàfù irú embarrassment tí ọba yìí ń fún ọba Sẹ̀míù Ògúnjọbí kí ni bàbá yìí tó ṣe fún yín tó fi dìsáàfù irú embarrassment tí ẹ̀ ń fún yìí bàbá Ẹ̀dà Àrẹọlá JP Ẹ̀dà Àrẹọlá JP òun lórúkọ bàbá yìí ń jẹ́ 73 years old Ẹ̀dà Àrẹọlá JP 73 years old òun ni bàbá yìí ń jẹ́ tí ọba yìí dẹ̀ ń jẹ́ Sẹ̀míù Ògúnjọbí ẹ jọ̀ọ́ kí ni bàbá yìí ṣe fún yín tó le tó bẹ̀ yẹn wọ́n ti interview bàbá yìí immediately ni commissioner of police Ogun State ó ti warrant arrest fún ọba yìí ó dẹ̀ ní kán sọmọ bàbá yìí náà tẹ̀lé níbi tán gbé ti interrogate wọn bàbá kí ni nǹkan tẹ́ ẹ ṣe fún ọba tó fi warrant irú humiliation yìí bàbá ní bá a ṣe ń bi ni nìyẹn o òun fẹ́ lọ ra oúnjẹ ẹ máa gbọ́ can you imagine bàbá ní bàbá fẹ́ lọ ra nǹkan tó fẹ́ jẹ tẹ bá dẹ̀ rí bàbá yẹn ẹ má rí pé bàbá yẹn gan ara ò le bàbá yẹn tó ń sọ nínú fídíò yẹn pé ara mi ò yá ẹ má fọ mi létí mọ́ ọba yẹn ní gbẹnu ẹ sọ̀hún ara ẹ wo ni ò yá kú tó bá máa kú kó kú àwọn máa pa ẹ́ àwọn dẹ̀ máa sin ẹ́ anybody ò dẹ̀ ní mọ̀ gbogbo àwọn ọlọ́pàá ìkáwọ́ mi ni wọ́n wà mo mọ̀ pé yẹn gan tún bí àwọn ọlọ́pàá nínú pé gbogbo ọlọ́pàá ìkáwọ́ ẹ ni wọ́n wà kí ni mò ń sọ fún yín lọ bàbá yẹn bá ń rojọ́ pé oúnjẹ lòun fẹ́ lọ rà bóun ṣe rí kábíyèsí ní ìsọdá nìyẹn bó ṣe ránṣẹ́ pé òun nìyẹn pé kí òun wá òun dẹ̀ sáré ọba ló ń pè mí o òun dẹ̀ sáré kọ́ọ̀sì ọ̀nà òun dẹ̀ lọ bá kábíyèsí òun dẹ̀ kí kábíyèsí o the next tí kábíyèsí máa sọ ó yá kúnlẹ̀ síbẹ̀ yẹn lẹ́yìn kúkúlẹ̀ ọ̀dàlẹ̀ ni ẹ́ ọ̀dàlẹ̀ mi ọ̀dàlẹ̀ ni ẹ́ ọ̀dàlẹ̀ mi èyàn burúkú ni ẹ́ kíní kan ni ẹ́ ẹ̀dìtẹ̀ mi ẹ ṣe kíní kan bàbá yẹn ní
òun ò dìtẹ̀ yín òun ò dalẹ̀ yín kí ni nǹkan pàtó tí òun ṣe àfi láì nínú àwọn tọ́ọ̀gì tí ọba ń kó káàkiri ọba ń sọ̀rọ̀ ìwọ náà tún sọ̀rọ̀. Number 1 sórí wọ bọ̀bọ̀ tó fọ́ bàbá yẹn létí ò ní fọwọ́ yẹn ṣe oore mọ́ ẹ gbé bàbá ẹ ó dẹ̀ wo ṣùṣùṣùṣùṣù ó dẹ̀ fọ́ létí ó dẹ̀ ní fọwọ́ yẹn ṣe oore mọ́ kí ni ò bá jẹ́ wọ́n ní tó bá tiẹ̀ rán ni níṣẹ́ ẹrú èèyàn á fi tọmọ jẹ tó bá tiẹ̀ pé ọba ló sọ fún ẹ wípé ó yá fọ́ létí wá ti kọ́kọ́ wo ìpè bàbá yìí máa tó bàbá mi àbójú bàbá mi lọ àbẹ́gbẹ́ bàbá mi ni ṣé tó bá yẹ pé bàbá tiẹ̀ ni wọ́n dákúnlẹ̀ bẹ́ẹ̀ yẹn tó bá ní kó fọ́ létí ṣé o lè fọ́ létí ṣé o lè fọ́ létí o dẹ̀ dán ìfọ̀tí lóyún orin bàbá yẹn void can you imagine ẹ̀yin ọmọ aláìníran yìí ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ léèpo lójú bàbá yẹn ní nǹkan tó wù rí òjò yẹn lọ the next emulation harassment fífọ́ létí ṣépè oríṣiríṣi ẹ̀yin ọmọ Nàìjíríà àwọn tọ́ọ̀gì la fi ń jọba àwọn tọ́ọ̀gì la fi ń jọba àwọn afọbajẹ of Ifọ̀ àwọn náà bá tún dìde wọ́n ní kójú má rí bí gbogbo ara lóògùn ẹ̀ àwọn náà ti gbé kéèsì dìde against ọba àwọn human rights organization ajàfọ́mọ ènìyàn wọn náà tiẹ̀ ti ń gbọ́ fèrèfèrè tipẹ́tipẹ́ pé ọba yìí máa ń fọlá jiyọ̀ ni tẹ́ ẹ̀ bá gbàgbé pé mo sọ fún yín mo ní tó fi lè mú ọba tó fi lè sọrú statement yẹn jáde pé àwọn máa pa ẹ́ àwọn dẹ̀ máa sin anybody ò dẹ̀ ní mọ̀ àwọn ọlọ́pàá ìkáwọ́ wọn ni wọ́n wà ǹjẹ́ mọ iye ẹ̀mí tó ti tọwọ́ ọba yẹn bọ́ Ọlọ́run sọ pé àṣírí eléyìí máa tú ni ìwọ ọ̀gbẹ́ni tó ṣe Facebook tó ṣe íńtánẹ́ẹ̀tì tó ṣe social media yìí tí ẹ ò ní bàjẹ́ títí ẹ ò ní bàjẹ́ ọlá íńtánẹ́ẹ̀tì tó bá yẹ pé kò sí íńtánẹ́ẹ̀tì sìn ni ohun tó ṣẹlẹ̀ yẹn sìn àṣegbé ni irú ẹ̀ mélòó ni bàbá yìí ti ṣe gbé tá a gbọ́ nǹkan kan irú ẹ̀mí mélòó ló ti bọ́ látọwọ́ bàbá yìí tá a gbọ́ nǹkan kan ẹni lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ ò ní rírun gbé sọnù bí ò ṣe bí ọmọ ṣé mo kì í máa sọ wípé ọ̀rọ̀ tó máa ń jáde látòrí ìkànnì yìí kò ń ṣọ̀rọ̀ tá a kàn lè máa àbándọ̀ síbì kan ọ̀rọ̀ tó yẹ pé ká máa share ẹ̀ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà kó máa rí ni ẹ wo owó ẹni tó ṣe fídíò bàbá yẹn sìn tí ò bá post ẹ̀ báwo ni bàbá yẹn ṣe fẹ́ rí help ẹ wà wá tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀ sìn tí a bá share ẹ̀ báwo ni àwọn tó kù náà ṣe fẹ́ gbọ́ báwo náà ṣe fẹ́ mọ ìkà láwùjọ àwọn èèyàn rere ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí mo bẹ̀ yín ni ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kí fídíò yìí kó go viral kó dé ọ̀dọ̀ bàbá Dàpọ̀ Abíọ́dún governor Ogun State kó dẹ̀ dé ọ̀dọ̀ commissioner of police tó gbé ìgbésẹ̀ immediately kó dẹ̀ tún dé ọ̀dọ̀ IG Ẹgbẹ́tókun tọ́ọ̀ náà ti dá sọ́rọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí káyọ̀dé bá mi subscribe fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe káyọ̀dé máa jẹ ìgbádùn ètò yìí lọ. àwọn human rights organization àwọn náà ti dìde wọ́n ní kò gbọ́dọ̀ máa rí báyìí pé àwọn ti ń gbọ́ ìròyìn ọba yìí tipẹ́tipẹ́ ó máa ń fọlá jiyọ̀ pé àwọn tọ́ọ̀gì ló máa ń kó káàkiri múlẹ̀mí náà ti sọ bẹ́ẹ̀ kéèyàn tó lè sọ wípé ọlọ́pàá wà ní kíá òun ibẹ̀ náà láti gbọ́ wípé ó ti ṣe ọlọ́pàá rí can you imagine lẹ́yìn ọlọ́pàá tó yẹ pé wọ́n ní kẹ́ ẹ máa dáàbò bo aráàlú ni ẹ̀yin wá humiliate ará ìlú ẹ̀yin fìyàjẹ ará ìlú ẹ̀yin embarrass ará ìlú assault nìyẹn assault baba big assault ni in public no kò yẹ kó máa rí bẹ́ẹ̀ baba gọ́vnà Dàpọ̀ Abíọ́dún adúpẹ́ ìtẹ̀ ṣe yìí bóyá ká tún send greeting yìí náà sí gọ́vnà wa Ṣèyí Mákindé ti ìlú Ọ̀yọ́ ó dàbẹ́ ní pé àwọn ni wọ́n fi ipasẹ̀ rere yìí lélẹ̀ látàrí ọ̀rọ̀ Stanbic tó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn tí wọ́n sáré arrest Oríyọmí àti Queen Naomi àti principal àwọn èèyàn tí ń gún ègé sọ̀rọ̀ yẹn látànà wípé tó bá fi lè mú gọ́vnà Ṣèyí Mákindé tó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn fẹ́ wo nǹkan tí gọ́vnà Ogun State fẹ́ ṣe inú mi dẹ̀ dùn bàbá wa Dàpọ̀ Abíọ́dún inú mi dùn fún ìgbésẹ̀ tẹ́ gbé yìí ẹ ò jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kan jèrè ọ̀rọ̀ lára yín kúdòsì fún yín inú mi dùn fún yín inú mi dùn sí ìgbésẹ̀ tẹ́ gbé yìí ṣẹ́rí ẹ máa lo ipò yín pẹ́pẹ́pẹ́ lórí gọ́vnà yẹn
ẹ máa lo ipò yín pẹ́pẹ́pẹ́ fún ìgbésẹ̀ tẹ́ gbé yẹn kúdòsì fún yín bàbá kúdòsì fún yín ẹ̀yin ọlọ́pàá Ogun State náà tẹ́lẹ̀ ti gbé ìgbésẹ̀ náà Commissioner of Ogun State tẹ́lẹ̀ ti gbé ìgbésẹ̀ náà kúdòsì fún yín tó bá yẹ pé bí a ṣe ń ṣe nílùú Nàìjíríà lélẹ́yìí ni ó ṣeé ṣe kí Nàìjíríà ti dáa jù báyìí lọ ẹ̀yin women rights organization tẹ́yìn náà tún dìde kúdòsì fún yín ẹ̀yin Afọbajẹ association ìgbìmọ̀ Afọbajẹ association ìlú fọ̀ ìgbìmọ̀ Afọbajẹ gbogbo Ogun State tẹ́ ẹ tún ti dìde sí ọ̀rọ̀ yìí kúdòsì fún yín ṣe rí Sẹ̀míù Ògúndípò àbí kí lórúkọ báyìí ẹ jọ̀ọ́ àfẹ́ suspension nìkan o ìwé ọba yìí ò yẹ lóyè kò yẹ lóyè àwọn ọmọ Nàìjíríà sọ pé àwọn ò fẹ́ lóyè àwọn ò fẹ́ ọba tọ́gì báyìí lóyè ẹ jọ̀ọ́ gbogbo ìwádìí tẹ́ ẹ bá ṣe ọba yìí ò gbọdọ̀ padà síbẹ̀ mọ́ ọba yìí ò gbọdọ̀ padà síbẹ̀ mọ́ ariwo táwọn ọmọ Nàìjíríà ń pa sí i nìyẹn o wọ́n ní àwọn ò fẹ́ tọ́gì lọ́ba ọba tí àwọn ò ní lè súnmọ́ ọba táwọn ò ní lè lọ gba ìmọ̀ràn lọ́dọ̀ ẹ̀ ọba táwọn máa rí tó ń bọ̀ tí àwọn máa kọlùgbó àwọn ò fẹ́ wọ ọba bẹ́ẹ̀ láwùjọ wọ́n náà wọn ò fẹ́ irú ọba bẹ́ẹ̀ wọ́n náà wọn ò fẹ́ suspension nìkan wọ́n ní irú ọba yóò gbọdọ̀ padà sórí àpèrè mọ́ wọ́n ní kò gbọdọ̀ padà sórí àpèrè mọ́ torí wọ́n ní ìwádìí tí wàá ń lọ fúlẹ̀ báyìí gbogbo ìwádìí tóhùn tẹ́ bá fẹ́ ṣe gọ́vnà Dàpọ̀ Abíọ́dún Ọlọ́run á fún yín ṣe gbogbo àṣírí máyì Ọlọ́run á tú síta gbogbo àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn mú mọ̀ pé àìmọye àwọn tó ti ní ọ̀rọ̀ láti sọ tí wọn ò mọ bó ṣe lè sọ this is channel for you láti sọ gbogbo àṣírí ìwà burúkú tí ọba yìí ti hù sẹ́yìn opportunity rèé fún yín láti sọ síta Bíbélì náà sọ pé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà ẹ̀ṣẹ̀ gbogbo ìwà burúkú tí máa yí bá ti hù ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti mọ̀ tẹ́rù ń bá yín àti sọ síta opportunity rèé ẹ jẹ́ kí máa yí face consequences ẹ̀ àwọn Yorùbá náà sọ wípé mo lè gòkè mo lè sọ ìjọ kan ló máa gòkè tó ní sọ̀mọ̀ gbogbo àwọn ìwà bàjẹ́ tí bàbá yìí ti ṣe sẹ́yìn àsìkò ìdájọ́ ẹ̀ ti tó báyìí ẹni olùfẹ́ mi bí mo ṣe gbọ́ information yẹn láàárọ̀ ìmú ní mi ò gbọ́dọ̀ gbọ́ information báyìí kí n máa mú fún ẹ̀yin olólùfẹ́ mi wọ́n ti gbọ́n ọba yẹn kó lóye o wọ́n ti yọ kó lóye immediately effect inú mi dẹ̀ dùn pé bàbá gọ́vnà Dàpọ̀ Abíọ́dún wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé immediately wọn ò jẹ́ káwọn ọmọ Nàìjíríà kán jèrè ọ̀rọ̀ lára wọn bóyá ìlànà tí bàbá wa Ṣèyí Mákindé gọ́vnà Ìbàdàn tó fi sílẹ̀ ó dàbẹ̀ ní pé òun ni bàbá Dàpọ̀ Abíọ́dún náà tún tẹ̀lé pé no ìlú ò ní torí tèmi bàjẹ́ irú àwọn èèyàn báyìí wọn ò yé láwùjọ ẹni lè fẹ́ mi ẹjọ́ mo tún bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ẹ bá mi ṣe fídíò yìí ẹ jẹ́ kí fídíò yìí kó go fire kí àwọn èèyàn kan lè máa rójú àwọn aṣebi káwọn èèyàn kan lè máa rójú àwọn òṣìkà káwọn èèyàn kan lè máa rójú àwọn ọ̀dàlẹ̀ ọba àwọn tọ́ọ̀gì ọba ṣé àwọn pé mo sọ fún yín náà àná pé mo ní generation àwọn ọba tí wọ́n ń jẹ́ ń sìn ó dẹ̀ pé tọ́ọ̀gì ló pọ̀ jù nù wọn èèyàn kan sọ fún mi nínú àwọn olólùfẹ́ mi pé báwo ni ò ṣe ní rí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé Ifá ò yan ọba mọ́ owó ni wọ́n fi ń yan ọba agbára ni wọ́n fi ń yan ọba wáyé tí kò ṣe ní máa rí bẹ́ẹ̀ pé tó bá yẹ pé Ifá ló yàn ni pé Ifá ò ní lajú sílẹ̀ kó yan tọ́ọ̀gì lọ́ba mo lóòótọ́ ló sọ mo ní òótọ́ ló sọ Ifá ò yan ọba mọ́ owó ló ń yan bá ń sìn owó ló ń jọba ń sìn Ifá ò jọba mọ́ ẹ wá wọn tó fi ń jọba ń sìn ẹ wò bílù ò ṣe kébé bílù ò ṣe rojú eku ò ké bí eku ẹyẹ ò ké bí ẹyẹ nígbà tó di ń di ọba tó bá ń ṣe àdúró èpè bẹ́ẹ̀ yẹn fún àwọn tó ń jọba lé lórí nígbà tí gbogbo àwọn tó ń jọba lé lórí bá kú tán ta ló fẹ́ jọba lé lórí ní orí ẹni àmọ̀rí ò bá kú àbí ìyẹn ò kàn ẹ́ ó ti gbàgbé pé ẹbí kan ló bí àwọn yẹn ó ti gbàgbé pé bàbá yẹn bàbá àwọn kan ló ń ṣe ó wá ń yẹyẹ bàbá oníbàbà in public òṣùwọ̀n ẹ ti kún ó ti kún àkúnwọ́ sílẹ̀ ẹni lè fẹ́ mi ẹ bá mi share fídíò yẹn jọ ẹ bá mi share kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ ilé Global TV fún àǹfààní ẹ̀yin tí ẹ ti subscribe ẹ subscribe kájọ máa jẹ ìgbádùn ètò yìí ọba Sẹ̀míù Ògúnjọbí wọ́n ti gbọ̀nyàn kó lóye wọ́n ti ní kó lọ jókòó sílé náà for good 6 months àwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan tó ń jẹ́ ọba lẹ́nu ẹ̀ títí ìwádìí máa fi complete but mo tún rọ̀ yín lẹ́ẹ̀kan sí bàbá wa Dàpọ̀ Abíọ́dún àwọn ọmọ Nàìjíríà ló sọ bẹ́ẹ̀ o wọ́n náà wọn ò fẹ́ ọba yẹn lóyè mọ́
ẹ má jẹ́ kí wọ́n tún di pé nǹkan tó yẹ pé wọ́n máa gbọ́ pọ́pọ́ yẹn padà sórí ìtẹ̀ tó máa lọ digun bá nílé tó máa lọ sún ààfin ẹ jọ ẹ jẹ́ kí wọ́n tètè dìfà ọba míì ní Ifọ̀ immediately ọba yìí ò padà sórí ìtẹ̀ yẹn mọ́ o káwọn afọbajẹ mo rọ gbogbo ẹ̀yin afọbajẹ ẹ tètè dìfà ọba míì now kẹ́yìn tètè fọba míì jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ọba yìí ò padà sórí ìtẹ̀ mọ́ o gbogbo àwọn ọmọ Ifọ̀ wọn náà wọn ò fẹ́ ọba yẹn mọ́ gbogbo àwọn ọmọ Ògùn state wọn náà wọn ò fẹ́ gbogbo Nàìjíríà generally wọn náà wọn ò fẹ́ ọba yẹn bẹ́ẹ̀ mọ́ yà ẹni lè fẹ́ mi a ò ní rí jù báyìí lọ information tó mo ní kí n sáré wá fún yín nìyẹn pé etí tó bá gbọ́ àlọ́ ó gbọ́dọ̀ gbọ́ àbọ̀ tí n bá tún gbọ́ any information kan lórí ọba yìí again màá tún wá mú wá fún yín ẹni lè fẹ́ mi ẹ kúkú ti mọ̀ mi ẹ ti mọ̀ mi promise mi náà ní pé gbogbo nǹkan tó bá ti ń lọ tí mo ti mọ̀ pé ó máa wúlò fẹ́yìn olólùfẹ́ mi mi ò ní hesitate láti mú wá fún yín yà tí n bá tún rí mi mo tún padà bọ̀ ire o.